Yorùbá dùn wò Classic TV. Wo fara ẹ balẹ̀ mọ́rẹ́lẹ́ igbó ni. Ilé igbó. Ilé igbó bo. À ń bà ní mọ̀ ń wá lọ. Ó lọ sí lọ́mọ rẹ̀. Ibi ẹ ti mú gbó. Ibi ẹ ti mú gbó. Ó sì nílé igbó. Ilé igbó náà là á pè. À ń bà ní ni. Ó di lówó kó. Tó tiẹ̀ wá lówó tó dínkù inú dùn mí pọ̀. Torí mo sọ pé ní èsì nǹkan ni. Ó sì di owó ìkó. Ẹnìkan bá wá fún mi ní information pé ilé igbó lọ́lọ́ ni mo fẹ́ wà lọ́ta rárá. Sọ́nà wá lọ pẹ̀lú àdàbà. Àdáni wọ́n yẹ ju fara. Bá mi pàdé alúwẹ̀ lọ́nà. Alúwẹ̀ aládùúgbò àlè fẹ́ pàdé wọn pàdé alúwẹ̀. Alúwẹ̀ ni òun lọ dàbí ọgbọ́n ni. Ẹ ti kílẹ̀ takọ̀. O ṣe o jèrè. O gbowó náà ní five. Máa tutọ́ sí lẹ́nu. Lọ́wọ́ mi sọ ti yọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ tá a bá ní bàbá gbọ̀ bàbá náà ni ó parí rẹ̀. Sọ́mọ̀ pé mo ta àwọn ẹ́ńjìnì tí mo fi ń ṣiṣẹ́ ń jò ní. Ìbí mo kìlọ̀ fún ọ ọmọ nǹkan tí mo fẹ́ ṣe ni alúwẹ̀ ni o ni mo lọ bá torí wípé mo fẹ́ sú mo fẹ́ sú Fadérera alópo ọwọ́ ló wọ́n bá mi sòògùn fẹ́ tó fi jẹ́ pé Fadérera tó bá ti rí báyìí ọmọ ẹgbẹ́ tèmi lọ́ba gba 5. Máa tutọ́ sí lẹ́nu. 5,000 tó ṣe yé dógún bí ìgboro láǹfún ọgbà 5,000 lọ́ẹ̀. Kí ni tó àtàjọ́ àdúgbò náà lórí kó rẹ̀ fún ọwọ́ amúra bíi aládùúgbò àlọ́wọ́ tí wọ́n ń parọ́ fún wọn bí. Ọlọ́run ti kò tiẹ̀ lórí ibú ìmáwulẹ̀ lé lọ. Yájọ ilé igbó kí n wá ọmọ mi lọ káàsì jọ máa bọ̀ kájọ máa padà bọ̀. Kí n bọ́ ọwọ́ máa tiẹ̀ lọ kẹ́mi ò fi tèmi sílẹ̀. O ò lè lówó ìgbà ọjà ní ká lọ lé igbó. Àdánwò dé bọ̀ mọ́ tètè máa bọ́ ọmọ tiẹ̀ lọ kẹ́mi ọmọ wá tèmi lọ. Orí ẹ̀ sánú. Orí tiẹ̀ ni ọ̀sán nú ó tó sọ̀rọ̀ òní bí dákìlẹ̀. Wèrè Ògbómọ̀ṣọ́. Hello. Bukola. Ìwọ ló wà ńbẹ̀. How are you? Báwo ni weather London? You are coping. Ǹlẹ́ my dear. Yes. Níjọ́ o. Congratulations. Ọkùnrin ló bí àbóbìnrin. Ọkùnrin. Very good. Mo sure pé inú sister ẹ̀gbọ́n á dùn. Very, very good. Now, you know what? Heathrow Airport, ló ti sọ̀rọ̀. O máa board plane right away. That's all right then. I see. So, in other words, títí 7 nírọ̀lẹ́ ìwádé. Very good. Very, very good. Okay. Màá wá sí airport wá pick ẹ. All right. Thank you, my dear. Bukola ti bí. Bẹ́ẹ̀ ṣe kúrò lọ́dọ̀ mi sí ló fóònù. Ọkùnrin àbúkìrì. Ọkùnrin ló bí. Praise God. Hallelujah. Lálẹ́ yìí. Ó máa dé lálẹ́ yìí. Ok. Àbúrò ọkọ mi tó sì ní wálẹ̀ ẹ̀kọ́ yìí, ó ìwà fújọ mi. Àjọ máa bọ̀. Ẹ ṣé. Thank you, uncle. Thank you very much. Ẹ ṣé. Yay! Mọ́mí kí nìyẹn? Yeah. Mọ́mí kí ló dé? Inú mi o. Inú mi o. Mọ́mí kí ló dé? Inú mi o. Inú mi. Àbúyá ti tó ní ẹgbẹ́ ẹ̀wò. Ẹ jẹ́ àròjù. Ẹ̀rọ̀jù. Mo mà dé dájú yìí mo dáhùn. Hospital náà lè láti dé ọ̀tún pàṣípò tó tó sọ bẹ́ẹ̀ náà. Bàbá Kásẹ̀rọ̀. Ẹ ti ẹ́ fi sinmi lápájú wa. Ẹ pẹ̀lẹ́ ẹ máa rọ́jú. Bàbá Kásẹ̀rọ̀. Kílódé? Mọ́mì, àbájọ òdìdó. Ẹ má lè dúpẹ́. Ọ̀gá mi ti lọ́rùn. Dídí. Ìjọba mi mọ̀ sí dídì náà. Sọ́yìn lè gbẹ̀bí wọn ní àdúgbò ìjọba lọ́sọ̀rọ̀. Wọ́n ti á dìbò lọ́dọ̀ mi kẹ́kọ̀ọ́ fún wọn ni mo bí o. Ibi ẹ̀kú bí wọ́n lè ní. Àṣírí.
Kágbó yàn kágbó ọmọ o. Ọlọ́run ọba. Congratulations once again. Ọmọ náà ló wá bí yìí. Ọlọ́run á bẹ̀ wò, Ọlọ́run á bẹ̀ dá sí. Now, gẹ́gẹ́ bí àdéhùn tí èmi pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ Fadérera ṣe. Fadérera ti wà ní hospital báyìí. Ohun tí ó dẹ̀ happen ni wípé mo sọ fún àwọn èèyàn ọkọ ẹ̀ wípé ó máa tójọ́ mélòó kan tó bímọ, and luckily ìwọ náà ti arrive. But you know what? Ìwọ ò ní bá mi délé, ò ní dé hospital, ò dẹ̀ ní délé mi. Màá lọ jẹ sí hotel tí mo sọ fún ẹ, Babscos Hotel tó wà níbí. Are you with me? Ibẹ̀ ni wọ́n máa wà. Then first flight tomorrow morning. Òun ló máa bá padà sí London. Okay? Má dé London. Kò kàwé ẹ dáadáa. Èyí tó jẹ́ lógún jù nìyẹn ṣùgbọ́n tó bá ti fojú sí ìwé ẹ, àǹfààní pọ̀ mbẹ̀. Ọkùn. Yes. Mo ti gbọ́ ohun tẹ́ sọ. Bí bá ti ń pé bí àgbà ti dé lọ́dọ̀ fún mi kí ìkàwé mi dáadáa, mo ti gbọ́ gbogbo àlàyé tẹ́ ṣe fún mi. Ṣùgbọ́n mo kàn fẹ́ fọkàn lé yín láì, mo kàn fẹ́ fọkàn dá lójú pé ẹni pé tí bá ti bímọ ní àmọ́ níjọ́ kìíní pé kí gbé fi sísà mi àtijọ́ múlẹ̀. Ṣùgbọ́n mo rẹ̀ ti gba gbogbo àlàyé yẹn. Ṣùgbọ́n mo fẹ́ fẹ̀yìn pé ọmọ tó ti àmúlẹ̀ pé mo fẹ́ fi ilé kí bá mi kójú tu dáadáa tó lọ lọ. Bùkọ́lá, ó yẹ kó mọ̀ pé ọmọ tèmi náà ni. Ìwọ fúnra ẹ gan tó jẹ́ ìyá ọmọ mi ló jẹ́. I've got to take proper care of the baby. Kò sí ohun tó máa ṣe ọmọ ẹ. I give you that assurance, okay? Ṣé o ti gbọ́? Pẹ̀lẹ́ my dear. Tólótóló. Mo lọ́ra. Ọ̀dọ̀ rẹ náà ni mò ń bọ̀. Ṣé kò sí? Ó tí ìgbọ́rọ̀ yìí ni. Wọ́n ẹ̀ náà pín sórí. Ó yẹ náà kẹ́ ń torí. Èbí ó wà náà kì rẹ́ ń torí ní ìsìn. Okay, kí ló hápùlù? Òsèmó jèrè. Wọ́n ti mú Fadérera. Wọ́n ti mú lọ síbítù. Wọ́n lọ fẹ́ bímọ. O ti fẹ́ bí? Wọ́n ló ti fẹ́ bí. Wọ́n ní gbogbo bó ti rómìnira bẹ́ẹ̀ ní ń dámìíràn. Bẹ́ẹ̀ ní rómìnira ní ń dámìíràn. Wọ́n ti rú rọ́ lọ síbítù ní ìsìn. Ìdáìsó. Wọ́n á ní kí n wá pè ọ́ ká mọ bá ṣe lọ sọ́hùn. Ọlọ́run nínú ilẹ̀ ríkà. Èmi dẹ̀ ń bọ́bùlù lọ síta nìyẹn. Èwo tún lọ bọ́bùlù o tó mo stroke lọ ni. Òkè jáde máa lọ. Èwo tó ti sá pamọ́ tẹ́lẹ̀ ló tún wù táyì. Òrùké ọ̀fẹ́ gbọ́mọ̀ jà lọ. Stroke lọ. Ìyẹn ọ̀fẹ́ lọ́dà. Káàtì ẹ̀ lọ́wọ́ tí ó. Ọlọ́run á wò Ọlọ́run á dá sí. Àmín. Mo àti fẹ́ẹ̀ tọ́mọ ẹ̀dì ẹ̀ pa síbí láti jẹ tata tí mo ń wá. Dókítà nìkan ni mò ń rí. Àwọn nọ́ọ̀sì tí mo tún bá ń bí tí bá ti bèrè wọ́n á ní dókítà nìkan ló ń rí yín. Mo ní wọ́n ní ojú ló ń ṣe yín ni o. Dókítà ló sọ bẹ́ẹ̀ o. Àdẹ̀kùn orí mi náà. Bí ọ̀rọ̀ tuntun yìí sọ. Wípé tẹ bá bí ọmọ yẹn tó bá jọkùnrin. Ó ti mọ̀ wípé ọkùnrin lẹ máa bí o. Bàbá Túndé ló máa jẹ́. Ẹ ṣe. Anyway, ẹ̀yin lẹ sọ ní Babátúndé o. Àlàdé lè mi sọ o. Àtàlàdé àti Babátúndé kọ́nà máa wà o. Àmín. Ó ti láìka oúnjẹ jù. Bàbá ẹ̀ ló fi jọ. Àwa fẹ́ràn oúnjẹ ní tèmi wa lọ. Ẹ̀rí yẹn. Ó ti bímọ. Ó ti bímọ. Ayọ̀ abara téńté. Abara téńté. Ó ti bímọ. Ẹ ṣe sà. Ọkùnrin ni àbójú. Ọkùnrin ni. Fákifáki, fún ẹ̀kẹ́ bó ṣe dúró nǹkan bí àkàkẹ́ ń gbé. Àwọn orin kan tó pọ́n fò. Ẹ
ẹ̀fọn lọ́yà pariwo yèyí orí sísì nké ẹ̀fọn lọ́yà. dókítà ní ká má ẹ̀fún lọ́yàn. má fẹ́ mi pa o lẹ́ ọmọ gbẹrẹ. báwo ni bàbá olórí ẹbí ṣe máa gbọ́ báyìí. ìgbà táwa ti gbọ́ olórí ẹbí ti gbọ́ náà nù àwọn ó sì mọ lọ́nsìn àmọ́ lọ ṣètò bá ṣe sọmọ lórúkọ. ó ti dà ìmọ̀ ajá kìtù yìí gbọ́ olùtújú gan ò tí ì gbọ́. olóòtú ìmọ̀ ajá kìtù. ọba mi sọ̀rọ̀. bàbá wí mo tẹ̀ tí ì sọ kankan ní ìsìn. ẹ sọ náà kílẹ̀ bẹ́ẹ̀ sọ. wọ́n mọ̀ sọ tó bá yá. sọ́gbọ́. kárí mọ́ báàsì sọmọ lóko. báàsì sọmọ lóko. àwọn ọmọ ṣe báàsì lọ sọmọ lóko. àwọn ọmọ lọ ṣe báàsì sọmọ lóko. kárí ọ̀nà. sẹ́kẹ̀ndà. Adébádé. ẹ̀kẹ́ rẹ̀ lórí níbi mọ́tà. ẹ ṣe sà. Adébádé. ẹ wo àwọn ọkọ yín. ẹ má dán wọn lóhùn. ẹ̀fọ́ bí kìlọ̀ tó ṣe wọ́n àyíká rẹ̀. ilé ọlẹ́rìn kí ló ọ ṣàkíyèsí ọmọ ni. mo ṣàkíyèsí tí ń pa lẹ́rìn náà nù. ta lọ́jọ́ nú ẹbí wa kò tẹ̀ yé mi. Àjíbádé tọ́jú àbúrò wa tọ́jú tí a lọ́jẹ́ bá bọ́ ọmọ yìí. Òdúdú Fadére ra gángan fúnra rẹ̀. Òdúdú ni níbo ló ti á rí ọmọ tó bí. Sẹ̀kẹ́mbà ló bí yẹn. owó tún ni Sẹ̀kẹ́mbà tún dé pẹ̀lú. no ìlà pòtẹ́tírì àjọmẹ̀lá Sẹ̀kẹ́mbà pàṣẹ lọ sọ bẹ́ẹ̀ yẹn ni pé pàṣẹ sọ pé àfẹ́ ló bí kalẹ̀. àìná lè gbé náà sọ. ọmọ yẹn lọ́wọ́ àjọ nínú àwọn bámìlì wa. kò sí kò sáfẹ́ nínú bámìlì wa. kò sí. láfẹ́. ó tó lò kú bí wọ́n ṣe dágbà lágbà kí ló rò má lè ṣe sọ́wọ́ tó wà ní. ọ̀rọ̀ gbínú wa gbà sí i tá a sì sí àmọ́ sọ. Fàlí ọ̀rí á ní. ẹ̀yin náà ni màá máa ṣọ́ kiri. àjẹbí abẹ́rẹ́. àwa ń jà sí. báwo la ṣe ní jà ẹ̀yin ẹ má bínú tí yóò jàre nígbà tó ti di pẹ́ tí ń bá bàbá òjò gẹ́tẹ́ tí ń bá wọn ṣe pọ̀ nínú ètùtù. àǹtí ẹ ti bímọ ọ̀rẹ́ náà. àti gbọ́ ìjókòó yìí kò kúkú yé èèyàn bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe ṣoṣoṣoṣo kiri. lóye ti pè ọ́ lórí. kí ni mo ṣe rí. ìṣàwọn nínú ìkìsí. kájọlá mi ti dájà ọkọ ẹ ló fi sọ́sọ́ wù. orí tọ́jà dé èrò orí eégún. ọkọ ẹ ló sọ́sọ́ wù lọ́hùn. ojú dùjì. àlàáfíà. ọmọ múgbàmúgbà lẹ́kùsálẹ̀ ọmọdé gbà kúrú mọ́jà lẹ́nu àyàn. ẹ kúrò jàre oríkì mi kọ́ nìyẹn. ẹ̀wù ẹ̀dẹ́ nìyẹn jàre iṣẹ́ tó fẹ́ náà mú oríkì mi mọ́ ni owó tí mo kọ́ èyí tí mo ń kí ọ̀nkan ti dílé ìyá rẹ̀ bí. ṣé ìyá ọlọ́mọ ṣáàtì ó ti bímọ àlàáfíà lọ́wọ́. àwọn ọmọ kò ti bímọ ọlọ́kùnrin lórí ọkùnrin akó oríire. akóríire kọ́ sẹ́yìn ti débẹ̀. àti débẹ̀ farabalẹ̀. àwa fẹ́ bá ọ sọ̀rọ̀ náà kó tó lọ àti ọmọ lọ. èyí sọ mi kì í mọ. ẹ̀jẹ̀ ń gbọ́ kí ló tún wá kù. ọgbọ pàbàbà rì. èyí sọ tójú èyí sọ mi kì í mọ. ńlọ yọ sọ lọ bí iná orí yìí sọ̀rọ̀ mi yẹ ọ. ọmọ tí Fadére rà bí ǹjọ́ jẹ́ mọ̀kọ́ máa lé ní. ẹ má sọ mọ́. o tó kẹ́. tọ́ba ní bó ṣe pupa ó pupa ní fún àbíbí sálámà. dúró ẹ tún dé o ẹ tún dé pọ̀ lórí kì í ṣe yìí o níbo lọmọ àlè ti fẹ́ yọjú ràn wá. alókùn pa. ẹ wo ẹ má dáadáa kú dáa. ọ̀làjà béèrè ọ̀sùn òjòkè já béèrè kan lọ rẹ̀. tójú. ta lọ́mọ ẹni pupa ń bẹ nínú wọn ẹbí wa ni ta lọ́jọ́ wọn ní bọ́mọ ọjọ́ sòkòtò yọjọ́ kíjìbá kọjọ́ bàbá kọjọ́ yá. kí ni ìfẹ́ fẹ́ fàyọ. ọgbọ́n náà fara fámìlì wa. wo tún jí sọmọ yẹn pupa lẹ́ ń tíra láti ilé ayé lọ bá wa àbí òye ọtún jí ilé ayé lọ bá wa. kí ni ìfẹ́ fẹ́ fàyọ. o ṣe mú jèrè ìwọ́gbò Fadére ra dúdú ni Àjíbádé àbúrò wa dúdú ni mo ló ti rọ ọmọ pupa. ṣọlá ti sọ fún mi pé ọmọ pupa ni wọ́n bí. ọmọ pupa ló bí. ṣẹ́rí ohun tí yóò yé yín pọ̀ ju ètò yé yín lọ mo sọ́rí láti sọ bẹ́ẹ̀ má bínú má bínú ṣẹ́rí ohun tó ṣẹlẹ̀ ni wípé now ẹni Fadére ra bí ọmọ pupa ẹ ti gbàgbé pé brọ́dà Fadére ra dókítọ̀ èèyàn pupa ni. ó sọkúsọ ni ọ lọ́nà òun. bí bá a sọ sọkúsọ èèyàn máa bí máa ní sọ àgùntàn kọ́ lọ yá aṣọ ewúrẹ́ ni ṣé èèyàn jẹ́ bí fámìlì wa ni. ṣẹ́rí kò síbi tí ó tẹ ọmọ bíbí téèyàn bá bí tí ó lè gbà lọ ok ṣé mi ò pupa ok ká tiẹ̀ sọ pé ẹ̀ tiẹ̀ fẹ́ lọ sí sáìdì yẹn ẹ jẹ́ àgbàgbé mother side ṣé mi ò pupa. Odi. ok sọmọ ò lè jọ mí. fara rẹ balẹ̀ bọ́mọ bá jọ ọ yàtọ̀ kì í ṣe pé wọ́n ní ọjọ́ ìwọ́jọ́ yá rẹ ni. ìyé ẹ lọ́jọ́. ṣe bí the same father the same mother lè ní àdúgbò. ọba yà rẹ láyé tójú sọ fún ọba yà rẹ láyé ìyé ẹ lọ́jọ́. yóò jẹ́ ọmọ. bí mo yà rẹ ṣe gùn bí ọ̀pá àmọ́ rè é sọ lọ. grace. ó gbọ́dọ̀ ọ̀rọ̀ là ń sọ fún ọ. ẹ take time ẹ tún dé o. ẹ jẹ́ kó rí yín pé gan o. ṣé tí wọ́n fẹ́ sọ nù. ẹ jẹ́ gẹ́ra o. ètò ọ̀fẹ́ sọ nìyẹn. filẹ̀ máa lọ kó sórí bí àgbọn sẹ̀mẹ̀ kó máa lọ sọ́gbọ́ máa lọ. ẹ dàgbà ẹ dánú. máa lọ gẹ́ra ẹ dàgbà ẹ dánú. ẹ jẹ́ kí n máa yín gbọ́n tẹ́sí. àwa làwa dàgbà. ẹ ṣáàjò gbọ́lẹ́nu. àwa làdàgbà. ẹ mọ̀ ìpè obìnrin.
aláwàdàgbà wọ̀ lọ́wọ́ mọ́. bá wa dáadáa. ẹ̀gẹ́ra ọ̀tún. ó kọ́ tá a sọ mẹ́ni inú ẹni ní bẹ́ẹ̀ àwa sọ fún ọpọ́ màlẹ́ ní onírárá. ẹ wò ó sọ fún yín ẹnu yín ló máa kó bá yín. ẹnu ẹni ó kó bá. kẹ tó fẹ́ lẹ́nu bí ẹni pẹ́pẹ́ yìí. àwa fẹ́ lẹ́nu ojú ẹlẹ́gbà. ó ṣe gan ni àwa ojú fẹ́ lẹ́nu. ẹlẹ́gbà. òbúrú ó ṣe o. ẹnu yín lè máa kó bá yín. orí robo tó bí ilé ẹ mọ́. ẹnu yín ló máa kó bá yín. òkú gbẹ ọmọ ọ̀nà lówó bá dẹ́rẹ́ra. olóyè ó jẹun ni. ẹ̀yin náà mọ̀ pé búrẹ́dì jíjẹ ò ní mi la bí iṣu àbí kéèyàn jẹ́ gbàjámọ̀lá ń tó náà búrẹ́dì eléyìí ipá fún làwa mọ̀ sí fún. ó yé mi bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyàwó ẹni ò sí ní ọjà ló yá sáré lọ kò dẹ̀ ní dára kó débi kó má lè jẹun. èwo láti ṣe láti rí bẹ́ẹ̀ dẹ́kun báyẹ̀ ìgbẹ́wò náà là ń gbé. adílé àmì kọ́ bá mi lè lórí. wọ́n ti dúpẹ́ jẹ́ èrí kan jẹ́ ta ni ìwọlé o. pẹ̀lú àlànà bílù kárí mu. tó lọ òkè bí wọn ga dí. ẹ ká lọ. tó di ṣe dá. tó tó mẹ́ta. yókù ẹ bá mi rí. wọ́n á jẹun o. ẹ ṣe é pọ̀. àti retí yín. bẹ́ẹ̀ni goslo kékeré kan ló mú wa lọ́nà. chief bí iṣẹ́ ò pẹ́ ni a kì í pẹ́ṣẹ́ wọ́n ti dé. ẹ ṣe yẹsà òjijì ọba jẹ àmì òtólò báwo lọ̀rọ̀ ń tún. yóò dà fún yín àná sórí ìlú. àmín. ọ̀rọ̀ tá à ń fà táì fà tí àyìn náà ni lórí ìyàwó àbúrò wa tó ṣaláìsí aya Jíbádé Fadérẹ́ra ó tún ti bí ọmọ ó bímọ ọkùnrin sọ̀rọ̀ mi yé yín. bẹ́ẹ̀ni a ti gbọ́ pa. ẹ̀gbọ́n pa ẹ̀mọ́ ọ̀pẹ́ ti gbọ́ ọmọkùnrin tó wá bí ọ̀rọ̀ rẹ̀ ní bó ṣe jẹ́ nítorí bẹ́ẹ̀ báwo pàdé ẹ̀kẹ́ ọmọ yìí bí pàdé kòkó lórí ẹ̀kẹ́ ẹ̀rí gbẹ̀kan bí àtùpà ìjẹ̀bú níṣẹ́ lápẹ́ ẹ̀rí kánlá bíi torogún ẹlẹ́ran. ó tó lò ìyẹn o. tún bẹ̀rẹ̀ o. ọmọ àkókò ló ń bú tó léyìí. mo ṣe rí ni mò ń ṣàlàyé kì í ṣe pé mo ló ṣe rí. imú ẹ̀rí dodo ní débi mọ́sà. gbọ́gbọ́gbọ́ ọ̀rọ̀ ìbúkọ́ lélẹ̀ bàbá tẹ bàbá wa ní àná. bó ṣe rí mo ṣàlàyé òun kẹ́ ẹ lè bá a mọ̀ pé kí ọmọ náà sọmọ ọkọ máa lè ní sọ̀rọ̀ mi yé yín ọmọ àlè ní sẹ̀kẹ́mbà ló bí sẹ̀kẹ́mbà ní Fadérẹ́ra bí kalẹ̀ àfin ẹjọ ìpọ́nlé sẹ̀kẹ́mbà ó bí àfin. ṣẹ̀rí ohun tó kàn ṣẹlẹ̀ tí a bá wá ṣe mọ̀ pé by right gbogbo ìta ń sọ bí ọ̀dọ̀ olórí ẹbí ló ti yẹ ká sọ inú mi dẹ́gbin pé olórí ẹbí náà náà ránṣẹ́ sí yín pé à ń bọ̀ wá báyìí torí irú nǹkan báyìí bóyá ẹ ti máa gbọ́ awuyewuye ní ọ̀dọ̀ wa lórí ọ̀rọ̀ ìyàwó brọ́dà mi àwọn bàbá òtòlù àti bàbá òjò gẹ́dẹ̀ náà ń cause gbogbo trouble yìí. lọ́nà wo. ok now kí o tó di pé arábìnrin yìí bímọ ó ní wàhálà tẹ́ bá fà afa gbogbo yẹn orí kọjá lọ after that obìnrin tó wá bímọ tán ẹ tún wá gbé náà tẹ̀mí ìyọ ẹni ọmọ kan tó bí oṣooṣù bákan oṣooṣù bákan ó pupa. sẹ́yìn gbọ́ sékè sàkàlọ́. tẹ́mi ò tiẹ̀ gbọ́ rí ilé ayé mi. òun náà rí fàfin ni o. àfin bíi báwo. sẹ́kẹ̀mbá. anyway ohun tí olórí ẹbí ní àwa bá yín fún èmi ò mọ̀ bóòtọ́ ni àbírọ́ ni ohun tí olórí ẹbí ní àwa bá yín fún ni pé tàbá dọ́dọ̀ yín ó ní bá ṣe máa ń ṣe ìfura ní orò kan nílé wa. àásùn ilé fọmọ náà lọ́la. ṣètìgẹ́ẹ̀dì ni sà. sọ̀rọ̀ mi. ìbàdàn ni àwa bá yín fún nìyẹn pé tó bá jẹ́ pé lóòótọ́ ni tó ń wí o a máa rí bí ó bá dé ìṣòótọ́. sífù o tó lò o tó ẹ ṣọ ẹ. fún wa lọ́rọ̀ sọ chief ó yá. ẹ ṣe rí nǹkan tí yóò wá ní ọ̀rọ̀ yìí kò le ọ̀gẹ̀dẹ̀ ní kò tó wọn àlọ́dà abẹ́ ẹ̀yin náà mọ̀ wípé igun mẹ́rin lágbóolé wa jẹ́ agboolé wa yìí kan náà làjíbádé ọ̀nà tó jẹ́ gbọ́n yín bẹ́ẹ̀ náà àti ẹni tó jẹ́ gbọ́n wa bẹ́ẹ̀ náà ní tàwa náà mo sì fẹ́ kẹ́ ẹ níran wípé àrírú eléyìí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ kọ̀sà síbi tí ìwé ò ti ṣẹlẹ̀ rí ṣùgbọ́n bákan pé bákan méjì ni nǹkan tá a fẹ́ ṣe tá a bá gbọ́ ọmọ yìí débi orò ìdílé tá a bá ṣe fún un tán tó bá jọ máa lè ṣe mọ̀ pé kò ní bá wa gbáyé o. kò lè gbé. sà. ọmọ náà rí dáńkú bíi tarara báyìí ọmọ àlè ní. sà ní tẹ́mi kan fẹ́ béèrè ni pé ṣé tí kì í bá ń ṣe ọmọ àlè ṣé nǹkan kan lè ṣe. kò sí nǹkan kan tí ó ṣe tọ́ kò sí tí ó ṣe. Túnjí o tó lò àti débi tá a ń lọ tó bá di àárọ̀ ọ̀la kẹgbẹ́ ọmọ náà àwa ṣe òrò lé lójúbọ. ẹ bá mi sọ fún olórí ẹbí bẹ́ẹ̀. kò ní lè wá ó sì kla hilles. kẹ́ni olórí ẹbí sí. ọba yóò bá sọ fún wọn máa lọ.
ọ̀rọ̀ ẹ̀sẹ̀ rí bẹ́ẹ̀ nígbà náà ti pẹ́ dálẹ̀. Sèvù. Ọ̀dọ̀kọ̀tọ̀ yẹn náà ló máa ń Je me la a de la français. Mon père l'est passé. Ok, On d'abord les voir. Bon volant. Oh, merci beaucoup. bí èèyàn bá pẹ́ dálẹ̀ bọ́ọ̀lù ẹ̀ ṣe rí. Wọ́n padà lẹ́yìn arábìnrin. Kí ló dé? bó ṣe láti rí náà ẹ má gbàgbé pa àìfẹ́ rí ẹ̀kọ́ àìfẹ́ rú ẹ̀kú ìwọ̀n ẹbí tó bá tóbi. Bẹ́ẹ̀ ni sá. tẹ ẹ bá ní ìrìn àjò yìí òun àti kọ́lá ṣe é mọ̀ pé mo ti lé kankan náà rí. Ẹ ṣé o ẹ̀yin èèyàn wa, ilé yín á rọ́jú, ọ̀nà yín á wá ráyè o. Nǹkan tá a wá ṣe ń bí lèmi, gbogbo àlámọ̀. Fadérera. Ọsibí. Àti dójú ẹ̀. Ó dẹ̀ mọ̀ nǹkan tá a wá ṣe. Ṣùgbọ́n ká tó ṣe, mo fẹ́ béèrè kan lọ́wọ́ ẹ̀. Ṣó dá ẹ lójú wípé ọmọ tó gbé dání ẹ̀jẹ̀ wa ni? Ó dá mi lójú sà. Ó dé ní. Lẹ́ẹ̀kejì, ṣé ó dá ẹ lójú láti inú ọkàn ẹ wá? Ọmọ yìí ẹ̀jẹ̀ wa ni, ara wa sì ni. Ó dá mi lójú sà. Ẹ̀kẹta rèé o. Wọ́n ní ẹ̀ẹ̀mẹ́ta là ń pòkùtẹ̀ nífẹ̀ẹ́ títorí kí ẹ bọra àrùn lè gbọ́. Fadérera, ṣé ó dá ẹ lójú wípé ọmọ tó gbé dání ẹ̀jẹ̀ wa ni àti ara wa ni? Ó dá mi lójú sà. Ó dá ẹ lójú. Ẹ sísà. Ẹ sísà. Ọlọ́run ọba Elédùmarè ò ní jẹ́ aláwọ̀ èèyàn lọ́rùn. Bí ọmọ lọ fún àpótò bímọ fún Ṣẹ̀kẹ̀mbá ló bí ọmọ ẹ̀ fún ọmọ Ṣẹ̀kẹ̀mbá rè wórí ọmọ bó ṣe gbọn bí àgbọn tí ò gbó. Ó tó lò. Bí ọmọ lọ fún Ṣẹ̀kẹ̀mbá ó tó lò. ìnìfàṣẹ́ pè bẹ́ẹ̀. Ó tó lò. Mẹ́nu pọ̀ nù lé. Èmi gan fúnra ara mi mo ti lọ síbi kan láàárọ̀ yìí wọ́n ti sọ pọ́mọ ìwọ́n lọ́mọ àlè ni. Bàbá o tẹ́ẹ̀rí ẹ má jẹ́ ká máa fọ̀pá pọ̀lọpọ̀ lọ́mọ péjò tí a bá fi lè dánwò tó bá jẹ́ pọ́mọ ilé ìbá ọmọ wa. Wo fara ìbalẹ̀ jẹ́ sọ̀rọ̀ má pò mọ́ mi lẹ́nu. Bàbá ọmọ ìgbà ikú kú ibi iná fìdílà èpè tí ń sẹ̀ fún Kò tiẹ̀ ní kú. ẹ wo àti gbọ́rọ̀ dọ́dún àwọn àgbàlagbà sí ìtọ́pọ̀ yìí ń bẹ̀ mọ́. Túnjí Oto Òjòkẹ́ òtítọ́ olóyè oúnjẹ yín ọ̀yá. Fadérera Fadérera Sà. Fadérera. Sà. Dádì ẹ ṣe ìtẹ̀wé àṣẹ ẹ ṣe. Olóyè ọmọ lórí gbogbo bí rò kété yìí. inú náà. kò ní hun wá o. Àṣẹ. agbára wájú o. ìṣẹ̀ṣe rèé o orógbó ẹ̀ rèé o bọ́rọ̀ bá rújú ọ̀dọ̀ ẹ náà là wá o. obì ẹ̀ rèé o ẹ̀kọ́ rèé o ìgbín rèé o gbogbo agboolé pátá ló panupọ̀ pé kọ́ wá fi hàn wá bọ́mọ yìí bá jọ́mọ ọkọ àgbọ̀ bá jọ́mọ àlè ọgbọ́n o à ń retí èsì o. àti oríire ẹsìn fún oríire náà kàdúpẹ́. ṣé ọkàn gbogbo wa ti mọ́ báyìí. inú wa dùn sí láyé. ṣé ẹ̀jẹ̀ wa lọmọ yìí. bẹ́ẹ̀ ara wa ni ọmọ Ajíbádé gan-an ni. sẹ́ẹ̀rì ìṣe inú mi funfun pẹ̀yìn bí ẹ̀gbọ́n òwú inú mi mọ́ ọmọ wa ni Sonepa Lukemba kò ń ṣe ọmọ àfin. Fadérera sórí irú bó ṣe wẹ̀tọ́ yẹ kankan yìí irú ẹ̀ lè ní fẹ́ kémi ó lè mọ irú ẹsẹ̀ tó yẹ kémi ò tún gbé ó ní mo ti fẹ́ kí wọ́n là á kó yé gbogbo ayé rẹ̀ kú oríire Fadérera kó kú oríire ọ̀wé ọyẹ́ kan. Anyway ṣé kò sí wàhálà mọ́ sí i ṣé gbogbo wa ti dìde fi pé ọmọ wa ni. ọmọ wa ni Ajíbádé ti gbòòrò ẹ̀ ọ̀sẹ̀ ìyẹn mú gbẹ ọwọ́ afẹ́fà kọjú èmi náà. orí ẹ̀ tọ́jà sí ẹ̀kọ́ ọlọ́mọ kan yìí ìjọ orí ẹ̀ lọ ṣe àbí bọ́ ọgbọ́mọdé ọ̀hún ni. Fadérera ọmọ bẹ̀kẹ́ mú gbẹ. Fadé fine puppy.
ọmọ yẹn máa di Lagos pọ̀pọ̀. Oh, Alade, ìwọ nìyẹn, pẹ̀lẹ́, ṣàlàfíà ni. How are you, my dear? Ó mà tọjọ́ mẹ́ta. Kí ló dé tó ń sá lọ́dọ̀ mi? Ó yọjú sí mi, kò tí máa lọ bí ọ̀sẹ̀ méjì báyìí tí mo ti rí ẹ. Bẹ́ẹ̀ni. Kí ló fà? Studies ni. Ṣé mo máa ń ní lecture ni? Ọwọ́ sọ báyìí dín dẹ̀ ní chance láti wá. Ẹni jọ́ mẹ́ta yìí mọ́tò mi fi ní problem yẹn fi mi gbé lọ sọ́dọ̀ àwọn mẹkáníìkì. Sọ fún mọ́mí ẹ kó gbé káà mí fún ẹ náà. Wọ́n máa bà mí jẹ́ débẹ̀ yẹn. Nígbà tó ń kú iṣẹ́ mọ̀ wọ́n fún ló máa ń complain pé wọ́n ti bà mí jẹ́. Iná wa fẹ́ fi gbogbo èyí tó wà nínú ọgbà yẹn ṣe. Àwọn oyè kan fún ẹ ní míì tí yẹn bá ti ń fún ẹ problem bẹ́ẹ̀ yẹn lẹ̀ kó gbé mi náà. Ọ̀gú mo wá rí fọ́rọ̀ kan ni o. Aládé má máa pẹ́ lọ́dọ̀ mi báyìí o. Ọ̀gú oyè ládùn kí a sí mi. Oh, Ọ̀gú mi. nice to meet you. Ọ̀gú tó Pẹ̀lẹ́, ilé ńkọ́, àwọn dáàdì ńkọ́, àwọn mọ́mì náà ńkọ́, ṣé dáadáa ni, ṣé kò sí problem, ṣé study ń lọ dédé? Very good. Ọ̀gú mo ní problem kan. Irú problem wo? Mo rí i pé ẹ̀yin nìkan náà ni mo lè relate sí láàrin àwọn family papa mi. Filato sọ̀rọ̀ dáadáa tó ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀. To do with my life. Jẹ́ ń gbọ́ náà. Ṣé mo ṣá ń pè torí èmi náà ó wà kó ṣe nǹkan tí mo kàn lè sọ anyhow ṣe pé I am impotent. Uncle. Má sọ mọ́. Aládé. Àwọn wo ló ń kú ẹ? Aládé. Kí ló wí? Wípé o pé lọ́mọkùnrin. Aládé. Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Ẹ wo bàbá kápẹ́ńtà yóò ti kàn kí ní ìtàn látàárọ̀. Ẹ bọ̀dẹ̀ má pẹ̀ ṣe ti gbọ́. Ẹ jọ. Iṣẹ́ fún iṣẹ́ ló ti yẹ kó ti parí láti ìgbàdé aago mélòó kan. Fílẹ̀ fìyẹn lẹ̀ náà. Aládé, kí ló ń sọ lẹ́nu yìí ná? O sọ ni àbójábọ́. Bó ṣe rí nìyẹn sà. O ò lè perform rárá. Ṣé o ti ń perform tẹ́lẹ̀ o kàn stop ni àbí o tiẹ̀ tètè ẹ̀ rí? Ọ̀gú mi ò pa débi tí máa dé. Mi ti ẹ̀ mọ bó ṣe ń ṣe wọn o. Aládé, so o ti enjoy life at all? O gbádùn ilé ayé ẹ rárá. But ìwọ àti girlfriend ẹ kí ni ẹ ṣe manage pẹ̀lú ra yín? Tell me. Ọ̀gú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà. Ní kí ni? Òun náà ẹnu ijọ́ mẹ́ta yìí náà ló mọ̀. Òun gangan ló push mi kí n fi wá sí ọ̀dọ̀ ẹ̀. Tó ló sọ fún mi pé kí n wá nǹkan ṣe sára mi. She's always supporting me. O dẹ̀ dé mọ́ra. Àwọn wo ló ti gbọ́ nínú fámìlì wa? Àwọn wo ló ti sọ fún náà? Ìyẹn kọ́kọ́ gbọ́ nítorí pé mo rí bẹ́ẹ̀ nìkan lẹ́ ṣe bí bàbá sí mi. Torí ẹ̀ náà mo ṣe ní kí n wá. No, olórí ẹbí láti gbọ́ eléyìí. Ògùn ṣe kò ní wà embarrassing. Màmá ẹ̀ náà á gbọ́ náà. Ògùn. A ní láti pe fámìlì lọ́rọ̀ yìí lórí. Yes, a ní láti pe fámìlì. Oyèládùn. Má ṣe pé. Aládé. Sá. Àwa ní fi ọ̀rọ̀ yìí dúró. Tó bá yá kò gbọdọ̀ pẹ́ mọ́. Okay, sir. And I promise you, mo sọ fún ẹ wípé a ṣe é ṣe. Nílẹ̀ bàbá wa mí. No, má sọ fún my dear. Ẹ máa lọ. Ẹyẹ máa lọ. No. O ṣe mo dúpẹ́ gan. O ṣe ara wọn. Dúró. Jẹ́ n wá nǹkan kan fún ẹ. Okay. Jẹ́ n wá nǹkan kan fún ẹ. For the first time, ó kàn wá dùn mí pé tí ẹ bá wá eléyìí ti kọjá ọ̀rọ̀ àlejò. Okay, manage eléyìí. No. Take it. Bàbá. Láti ṣe owó taxi. Ògùn ọ̀rọ̀ mi dọwọ́ ní o. Màá yọjú sí mọ́mí ẹ̀. Ṣòtìbọ́. Aládé. Eléyìí ló dé mọ́ra yìí. Aládé. Aláti wá nǹkan ṣe sí. Nílùú atẹ́yìnbó sí lókè òkun. Aládé. Kásẹ̀rọ̀ ọkọ̀ ní dáìbà wà.
ó wà bẹ́ẹ̀ ló gbà yìí sí. lọ bọ fún mi kíákíá. ó lè pe dráìvà náà kò mọ iṣẹ́ ìṣẹ́ ṣá kí ló lọ jókòó síbẹ̀ ẹ fún. owó tẹ mọ̀jú kó máa ṣeré lọ. mo jẹ́ ní jẹ́ pàápàá. Aládé. Mọ́mí, ọyẹ ládùn mi. Mo ní kí wọ́n á introduce ẹ̀ sí mi. Mo ní kí wọ́n á sí mi. Aládé. She is today. Bẹ́ẹ̀ni mà, á jọ wá ní studio ọ̀gá náà ni. Is that? Biology ló ní. Mo ló dà mọ́mí. Fẹ́ jáde. Bẹ́ẹ̀ ni. Ẹni tí mo ló ń ṣe marriage ọmọ èmi ni mo fẹ́ lọ yọjú sí o káwọn ọ̀sìn ní pẹ́. Dráìbà mò ń dúró de wọ́n ló wà ń bẹ̀ yóò jẹun. Ọba jẹ ló ń jẹ yóò lè ṣí lọ́wọ́. Kí ni àwọn Mrs. Doja yín ṣe nǹkan wọn? Ẹ̀yin ni. Ẹ bá mi fún wọn. Ọmọ tí tó bá jẹun tán, kí ká sẹ̀rọ̀ pè mí lókè. Ṣé jẹ́ rírì? Ẹ jẹ́ máa yín pè wọ́n. Gbàmọ̀ ẹ̀yà. Gbà ọmọ ajẹ́ pẹ́pẹ́ ni. Tó bá ti dúró sí wa. Mọ́mí rà ń bọ̀. Á pè mí sí dráìvà bá jẹ. Driver! Jẹ́rìí. Mo máa sọ pé kí kẹ́mẹ́ ẹbí bíbẹ̀ kó máa ní ìtìmí. Alájẹ. Jẹ́rìí! Mo lọ sí pọ̀. Mo ń bọ̀ láti sùn mi. Àǹtí mi nìyí o. Oyè ládùn mi yẹn. Àǹtí mi. Ìyàwó tí mo fẹ́ fẹ́ nìyẹn. Ìyàwó tó fẹ́ fẹ́. Bẹ́ẹ̀ni. O ò tí rí ọ̀sẹ̀ àlàyé. Ṣé bí sùkúl lóṣù wà bí sùkúl lóṣù wà ní? Ó jẹ́ mọ iye ọdún tó kù tó máa fi fún ìsìnkú tó lọ. Àbí o mọ̀? Bẹ́ẹ̀ni. Ó wá jọ̀rọ̀ fi lóko pẹ̀lú Alájẹ. Àbí Alájẹ ò síríọ̀sì o. Èmi àwọn ẹ̀ kí ni wọ́n gbọ́ ṣe? Ilé sọ̀tà ojú wa lọ́wọ́ tó máa tó ń dá. Bí mo ṣe jíjú kó o bọ́ sí ìta kíákíá, máa ń dúró ẹni fọ́sáìdì mọ́ láyé ẹ. Alájẹ ó yá wọ́n ti lọ. Wọ inú ilé lọ́bọ̀ ṣe wà yìí. Àti kí ló ń pè? Ẹwọ ẹ má bẹ̀rẹ̀ mi ò láì sí nǹkan báyìí. Kí ló dé? Kí ló dé? Oyè ládùn. Ẹ wo mi ò láti jẹ fún mi lẹ́nu o. Ẹ mọ bí kẹ́ ẹ ti jẹ fún mi. She is very very special to me. Ẹ jẹ́ ìṣòro kan fún mi ò sọmọ yín o. So you cannot order leave anyhow. Tó di ẹyin again mo wọ̀n mi ẹ má sọrú ọ̀rọ̀ tẹ sọ sí mi lẹ́nu yẹn. Gẹ́gẹ́ yẹn she is something to me. Gbogbo ẹ̀ àfọyíndà 25 years in London kí ló dà fún yín ẹ wá gàba nínú ilé màmá mi ẹ gbàdé ọkọ yín lọ ẹ wá sọ̀rọ̀ sí yẹn nìyà ìyá tó bí mi kò jẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí ọ̀yẹ́ lánàá ṣojú yẹn yín sìn mo sọ fún yín ni kó ní bá fi ṣe tiẹ̀ nínú ilé. Please, Oyeladu. I'm sorry. Listen. Jọ, okay, gbà. Money is not everything. A ní kó gbowó ìpadà. Money is not everything. Nǹkan tó ń dùn mí ló ń dùn mí lọ́ra rẹ̀. Let's go. Okay, gbà padà. I don't need to. Gbà padà. Ṣebí wọ́n ní yèyé ojúmọ́mọ́. Gbèrègbèrè ire ni. Dáadáa lẹni tó sọ yìí o. Pé dáadáa ni. Dáadáa ni. Dáadáa ni. Sórí ohun tó bá wá lórí rẹ̀ yìí. Àtúnṣe wà. Wọ́n dúpẹ́. Àtúnṣe wà dáadáa. Wọ́n dúpẹ́. Àtúnṣe wà. Wọ́n dúpẹ́. Àtúnṣe wà. Ẹ àṣà wò. Ń tẹ́ ẹ̀ tẹ́ lórí rẹ̀. Sọ́mọ oníyà. Oníyà. Ọba lórí rẹ̀. Àbùkébùkè. Kẹ́ ẹ sọ fún ìyá rẹ̀. Kẹ́ ẹ wá gbò kékeré kan. Kó tọ̀ sínú ìgò rẹ̀. Kó tọ̀ sínú rẹ̀. Kó mu wá. Kó bá ti mu dé yìí. Á fi re àgbo ni. Àgbo ọ̀hún wàá gbàjọ́ mẹ́ta ńlẹ̀.
bó bá dijọ́ kẹta bẹ́ẹ̀ bá ń bọ̀ wá bí ìyá tó bí lọ́mọ kẹ́ mú dání ọmọkùnrin ọ̀hún kó tẹ̀lé yín tọmọkùnrin ọ̀hún bá wá níyàwó àfẹ́fẹ́ náà kẹ́ ẹ ti mọ̀ kẹ́ ẹ mú dání tẹ́ ẹ bá ti mú débí tá a ṣe gbogbo tá a ṣe fún tán tá a fi wẹ̀ fún tán tá a tilẹ̀kùn mọ́ ẹ gbúrò. lóòótọ́. Ọ̀ṣun mi ò ikú rọ̀. ẹ kálẹ̀ tán. àwọn mi ní kí n béèrè pé kí lè máa jẹ àbí kí lè máa. ìjẹ̀bi báwo mo ti yó ṣáàbà mi pé wọn ní kọ́ńtẹ̀sì dání lóhùn. abẹ́ ń bínú mi sá. ìbínú bíi bò ẹni tó bímọ àti èrè nǹkan fún lè ta sí ẹni tó bínú ní kọ́ńdáhùn ní mi ò fẹ́ pẹ́ púpọ̀. kí ló ń ṣe náà. wọ́n ń ṣe àwọn aṣọ kan lókè. ní kọ́ sáré yọjú sí mi. ó ní mo ti dé o. ẹ kú ìwọ ọmọ yóò tẹ̀lé tèmi jẹ́ fún mi. àwọn tí ẹ ti kọ́ bèrè kí ni màá mú tẹ́lẹ̀ àmọ́ mo rí pé n tó sọ mi ti ju bàtà lèmọ́mù lọ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín mo ti bá àlàyé tọpinpin tó ń ṣe o mo dẹ̀ rí ẹni tó gbóná gidigidi tí kì í ṣe pípé bóyá ọ̀rọ̀ eré àbíyẹ̀yẹ̀ àmọ́ nǹkan kí ẹsẹ̀ rà kó ẹni ṣáwò ṣe rí nígbà tí mo délé ìyá ọlọ́sùn tí mo lọ lẹ́yìn ìrúbọ lẹ́yìn ètùtù lẹ́yìn oríṣiríṣi tó máa ṣe lọ́rọ̀ kan ó ń sọ fún wa pé ó ní lóòótọ́ ọlọ́ládé lè fà fọ́ kì í ṣe pé kò lè ṣe o but tó wà bẹ́ẹ̀ ni wípé ó ní àfi tí a bá rí ìtọ̀ mọ́ mi ṣó ti yé yín ìtọ̀ yín ọ̀nà nìkan làwọn ní wọn nítorí pé kò rí ìtọ́jú màmá ẹ̀ láti kékeré. mo tọ́jú ẹ̀ láti kékeré. èmi lẹ́yìn tún sọ fún mi ẹ má tún sọ mọ́. gbogbo àìkú ti sọ mi náà mọ̀. gbogbo ọkọ ni mo fi fẹ́. mo ti bá wọn fàájù bẹ́ẹ̀ lọ lọ́hùn. o ò sọ fún wọn bẹ́ẹ̀. kí ni sọ àmọ́ àwọn ni tí wọ́n yé ọkọ̀ ní ìtọ̀ yín gangan làwọn lè fi ṣe àgbo kó tó wà òkè. ṣé ìtọ̀ kò jù bẹ́ẹ̀ lọ. ìtọ̀ mi tọ̀ ti yẹ. kò jù bẹ́ẹ̀ lọ. tọ̀ yẹ ìgbọ̀ngàn. sọ̀rọ̀ tí mo kàn ní wá sọ fún yín tó ti yé yín. so ó jẹ́ ṣẹ́ tẹ rán mi. èmi lọ ná. Hello? Yes, hello. Uncle. Doctor, yes, Dr. Jide Babs. Ẹ kújọ́ mẹ́ta sà. Sà. Rárá mi ò rúùtù sí wọn. Rárá sà. Mọ́mì ti ní kí n bẹ̀ wọ́n lálẹ́ àná mo dẹ̀ bẹ̀ wọ́n mo bẹ̀ wọ́n seriously sà. Èmi fúnra mi tún lọ mo tún dọ̀bálẹ̀ fún wọn pé kán jọ kán má bínú. Sà. Special reason. Okay, I'm coming right away. Kò rí bẹ́ẹ̀ sá. Okay sá. Mò ń bọ̀ sí sá. Okay, mò ń bọ̀ sá. Irú wàhálà wo ni léyìí wọ̀ lọ? A ti ṣe ọbẹ̀ oríṣi mẹ́ta. Èmi mo ní kọ́ máa gbọ́dọ̀ sínú freezer. Tó bá yá tó máa fẹ́ jẹ ohun kan lọ fún un. Èwo náà wọ́n pọ̀ sí ọbẹ̀ oríṣi mẹ́ta ló wà bẹ́ẹ̀. Ìtọ́jú ká kó bá fẹ́ ní kẹ́bù fún un. Ṣé mọ̀ pé àǹtí lọ fóònù sá pípé mi rúùtù sáwọn ọwọ́ fóònù mi sì wọ́n sọ pé kí n rí àwọn immediately. Wọ́n ní wọ́n lóyún ọkùn ni kò rí àwọn immediately ṣé torí ìgbà tí wà àti àǹtí ẹ̀ jù. Ṣé bí mo lè ti bẹ̀ wọ́n lánàá àbí mo bẹ̀ wọ́n? Torí yẹn ni okùn ṣíṣe tó wá ẹni lọ́jọ́kù ẹ̀ máa ṣẹ́jú ẹ̀ fún ọkọ̀ láti ẹ̀ lọ́jọ́kù ẹ̀ máa lè lọ sí ìtọ̀. Mo mọ́ mi ẹnu ọ̀rọ̀ gbogbo èmi ò ní mo máa lọ torí tẹ́bá ìdìbò ètò tó ń bá mi sọ̀rọ̀ lórí fóònù wọ́n sọ fún mi pé àwọn máa sọ rísìn tí mi ò gbọ́dọ̀ rúùtù sí àti mọ́ àwọn máa sọ fún mi lẹ́yìn so ẹ jẹ́ kí n lọ.
tí màá wá wọ́n fún máa sọ ẹ mọ the last time tó ṣe ń bì náà tí ẹ pé mo kàn lù sílẹ̀ tó bá mi gan tó gba tó sí mọ́tò. ókè Àlàdé mo ní kó má lọ lọ́jọ́ kò máa ń tẹ́tù ẹ̀ mo ní kó lọ́jọ́ kò. ẹ jẹ́ kí n lọ mi ò fẹ́ wàhálà kú o. màá sọ fún ọ pé mo ní kó káwọ. ẹ mọ bí dókítà ṣe fa wàhálà wọn mi ò lè fẹsẹ̀ wọn ẹ jẹ́ kí n lọ. màá get in touch pẹ̀lú dọ́kítà. èyí oníkọ́tọ̀kọ́tọ̀ wò lè gbọ́ mi ó mà máa táṣìírí. hello hello ọkú. ta ló sọ̀rọ̀ ta ló sọ̀rọ̀. hello. hello. yes. Jídé Bàṣíà ta ló sọ̀rọ̀. irú àwọn abirùn ẹ̀dá wo ló àbí láìtẹ̀ lábẹ́rùn bí ẹ ló sọ̀rọ̀ àjọ tí mo lọ́wọ́ lè sá. ẹ̀jọ̀ kí ẹ jókòó dé wọn báyìí ìjọba mi sọ fún wọn pé mo ti dé o. sọ fún àwọn kawagagin àwọn ni. Uncle. Alade. Yeah, sir. Yeah. How are you? Fine. Ọgbẹ́ ẹ̀ kí mú wáìn mọ́ ni. Ilé tí mo mú yìí pàápàá kápọ̀ ṣáà ní kankan máa sẹ́nu ni. Ṣé o bẹ́ẹ̀ o ṣe gan-an? Thank you. Alade. Uncle. Mo gbọ́ pé ò ń yájú sí Bùkọ́lá. Excuse me, sir, kò rí bẹ́ẹ̀ o. Kí ló ti jẹ́? Wọ́n láì kan máa prognose sí ọ̀rọ̀ tí ó kàn wọ́n. Ogun affairs mi náà ń ṣọ́ nínú ilé and I don't know. Wọ́n dé ta instead kan wálé ọkọ̀ tó máa táwọn náà máa jókòó tí wọ́n wá jókòó lé wa. Tí n bá dẹ̀ ti ṣe nǹkan kan, any little movement mi báyìí, o to the extent kan ń ṣọ́ mi pẹ̀lú obìnrin tí mo if I have a girlfriend, wọ́n máa advise mi. Wọ́n kàn sọ̀rọ̀ sí embarrassing lè sí girlfriend mi ní sa. Ẹ jọ̀ọ́ uncle, ẹ bá mi wọ̀n wọn, ẹ bá mi wọ̀n wọn seriously nǹkan kọ́ má dá sí ọ̀rọ̀ mi mọ́. Àfìdọ́mà. Mọ̀dé yìí ò mọ mẹ̀mẹ̀. Ó mọ mẹ̀mẹ̀. Tó o bá mọ bí Bùkọ́lá ṣe jẹ́ sí ẹni, ò ní ever sọ wípé ó ń pokùnà sáàfíà sí tiẹ̀. Ta ni ẹ́? Ọ̀ngọ́ ẹ̀ bá wa gbélé. Èmi mo sọ fún wọn máa embarrass mi ni. Èmi ń sọ̀rọ̀, wọ́n tún ń sọ̀rọ̀. I'm sorry. In other words, èmi pàápàá embarrass ẹ. I'm sorry, sir. No, Alade. Tí wọ́n bá mọ bí Bùkọ́lá ṣe jẹ́ sí ẹni, ò ní ẹ̀rọ àṣọ wípé ó ń pokùnà sáàfíà ẹ̀ unnecessary. Shut up. For your information, Bùkọ́lá gangan ni mọ́dà ẹ̀. Oh yes. That is the truth. Anthony. Bẹ́ẹ̀ni. No. Now, let me tell you. Shuri Fadirera, actually, òun ló wà legally married to late Chief Ajibade. But unfortunately, Fadirera ò bímọ kankan fún Ajibade. Excuse me. Listen. Ajibade now, ó wá kú àwọn mọ̀lẹ́bí ẹ̀ wọ́n fẹ́ jogún gbogbo everything tí Ajibade ní. Fortunately or unfortunately, whichever one you choose to accept now. Mother tiẹ̀ yẹ Bùkọ́lá, ó ní àfíà
ó ní kọ́nàkọ́nà àfíà ó ní àfíà pẹ̀lú Ajíbádé tó jẹ́ ọkọ Fadérera bó ṣe di wípé Bùkọ́lá olóyún ẹ nìyẹn. lẹ́sẹ̀ and nítorí yẹn gangan kí wọ́n bá máa jogún nǹkan mọ́ Fadérera lọ́wọ́ la ṣe dọ́gbọ́n tàdá. èmi kọ́ ló fi ń gbà yẹn ṣẹ́ni táǹtì tán lóyún yẹn tán bímọ yẹn wọ́n lọ́mọ wọn kún gbà yẹn ni. orí ẹ dà. ọkùn no ẹ jẹ́ kí ohun tí mọ́mí sọ fún mi ni mò ń sọ fún yín o. wọ́n sọ pé around that time lè lọ sí Moscow lè lọ ṣe postgraduate course yín. táìmù tán bímọ wọn lẹ̀ sílé ọmọ wọn kún gbà yẹn ni. orí ẹ dà. wọ́n confirm ẹ̀ ńgbà tán dé yìí o lẹ́nu jọ́mẹ́ta. mo sure pé o ní mental problem èmi ń sọ̀rọ̀ ìwọ tún ń bá mi jiyàn Bùkọ́lá ló bí ẹ Bùkọ́lá nìyá ẹ. it's not for aunty mi náà jẹ́ sá. uncle. Aládé. Mọ́mí. Kí ló kù? Uncle. My God. Kí ló ṣe wọ́n? Àkànjọ ń sọ̀rọ̀ sí ni wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wúkọ́ wọ́n dẹ̀ pẹ̀jẹ̀. Ṣé wọ́n sọ kọ́kọ́ fún ẹ ṣá? Ọkọ̀ ń bá mi wí lásán ni. Pé kí ni? Pé kí ni ó kú? Ilẹ̀ tẹ́ ẹ mú yìí ẹni tí ó bá sọ ohun tí ó wà ní ọkàn yín nímúlẹ̀ ẹni bá sọ síta ní nǹkan àṣírí ẹni tó bá sọ síta yóò pọ̀jẹ̀ lẹ́nu. Yóò lọ kọjá o. Àwọn ọmọdé ọkọ̀ ìjẹ́ ni. Masa.